ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ìrètí o bá ti pè gbogbo rẹ ló máa wá ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ìrètí o bá ti pè gbogbo rẹ ló máa wá ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni. Olúwa tó mi sí àjọkẹ́ Jojolo Olodumare mo ṣe bá Ọlọ́run ọba àtòbí iṣẹ́ òkun rán ọba mi àfòkò sọ̀rọ̀ bí àràbà ń dún àwíṣẹ́ àfọ̀ṣẹ ọba tó ń gbénú afẹ́fẹ́ kùtù yùmùyùmù ọba tó ń gbénú mi fọhùn bí ènìyàn. Bàbá tó bí ọlọ́mọ mo rọ́mọ kẹ́ Bayode o mo ní mo rí bá bàbá tó bí ọlọ́mọ ìkòyí ẹ̀ṣọ́ ìkòyí ẹ̀ṣọ́ ṣe rògbò abẹ́ rògbò ogun tó lọ ọmọ jagun nílé ọmọ jagun lóko ọmọ jagun nílùú Ẹdẹ ni mo ń ké sí lọ́wọ́ mọ̀pọ̀ àìrógun ni mo ń pè wọ́n jagun jọ bí ó. Bayode ni mo ń ké sí lọ́wọ́ ọmọ jagun dùn lóye gbéra ńlẹ̀ odidi ọdún ẹ̀ lóde ṣe kó ní o ọmọ orí ọlá másàsù péye ìwọ ni mo ń kó bẹ̀rẹ̀ fún ọmọ olùkọ̀tún gẹ̀gẹ́ àtìlérò fún ọba ọmọ àfọwọ́ ọkọ̀ yáfà ọmọ àfọwọ́ ìlárẹ̀rú lọ bẹ̀rẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ ni ìwọ lọmọ alágbẹ̀dẹ àpọ̀kàn tá à ń rò jẹ́ fún iṣẹ́ ògbè ọ́ ọlọ́rọ̀ ní ti ẹ̀lẹ́ o tọ̀kínìyẹ ọmọ tàgbà tèmi tómi ẹ̀lẹ́ ọ̀tún ọlọ́jà àfi abẹ́rẹ́ gúnyán kálejò ó má balẹ̀ jẹ́ ọmọ òní lọ́wọ́ lọ́bẹ̀ dòbọ̀ ọmọ òkè jẹ́ǹdẹ́sùn ọgbà ọmọ sọ́ọ̀sì sọ́ra mò ń ké sí lọ́wọ́ ọmọ òde àìkú ọmọ àbí òde tẹ́ni èyí òṣogùn ẹwà ọmọ bó lẹ́wà bó lówó bàbá ta ní fúnni lówó ọmọ bàbá ti rí bá elétè òpa lójú ẹni ilẹ̀ ọmọ òpin alẹ́ sàn. Moromoke o ajílàlá ọ̀sán nìyí nílùú Ẹdẹ àjífọjọ́ gbogbo dára bí egbin àgbálẹ̀ ọlọ́fà àná arúgbàdo làlù àrùn kúkúrú wọlé Ẹdẹ ẹ̀kọ́ àti lọ́ni wọ́n jẹ̀sùn lẹ́dẹ̀ ọmọ arókun má fi tìbọn ṣe ogun òjàjàjà kókó wọn nílùú Ẹdẹ rí torí pé ogun àjàwẹ̀yìn ló múlẹ̀ ìjọ̀wù iyún ogun ojoojúmọ́ ló múlẹ̀ bàbá yín sún mi lọ ńlẹ́ o àgbàlẹ̀ tó gbalẹ̀ tó gbalẹ̀ tó tún gbàtà bàbá wọn lọ́wọ́ wọn. Aya oníkàrẹ́ o aya bàbá jíde o Moromoke o bẹ́tì rẹ̀ bá ń já má mi kan rárá ọkọ rẹ̀ ló ní ìmọ̀ kí ọ̀nìgbèjègbèjọ. Babájídé Bayode o ló ní Jojolo Olodumare mọ́ bá mi kí ìfẹ́ mi aya rere lọ́dẹ ọkọ Ayọ̀mídé Bayode ò gbẹ̀yìn rárá ó ní Jojolo Olodumare wá bá mi kí máa bá mi abiyamọ tó tó abiyamọ lọ́jọ́ gbogbo. Aya oníkàrẹ́ àlìlà mọ́ ń dàgbọ́ jọgọjọ aya wa ni ó ọmọ ẹkùn ọmọ agbọ́rọ̀ mọ́kò ojú ọmọ afẹ́rìndòyè bàbá rẹ̀ ọmọ onílé àdòdó gbà mí o òjò tó rọ̀ lọ́jọ́ àdòdó lẹ́yìn àdòdó ọmọ atọ́ olókùn rẹ̀ gùn kí gbígbẹ́ igi gbígbẹ́ wó olókùn rẹ̀ wó ọmọ àtìdí aláṣejù bomi gbígbóná ògbèrè kojú dà ó jọ̀yà ó tún jọ bàbá aya òdí o aya ẹkùn òkè Moromoke Bayode o aya Babájídé ìyá Ayọ̀mídé àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o torí bọ́dún bá ká igi òkú arúwé bọ́dún bá ká ejò abo òfòní bọ́dún bá ká ọlọ́dún àmọ́dún ẹ lọ́dún àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. October 4th ọjọ́ kẹrin oṣù kẹwàá ọjọ́ ìbí aya rere arẹwà obìnrin.
lọ́nà tó bú sẹ́kún.